ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo wa kú àbọ̀ sí abẹ́ oore ọ̀fẹ́ ti òní. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwuyì láti inú ìjọ Nazareth Baptist Church ọ̀gá ńlá. Àkòrí ọ̀rọ̀ mi ti òní sọ wípé ìpè sí iwájú rẹ̀. Ìpè sí iwájú rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù Kristi. Ọlọ́run a gbé yín ga fún àǹfààní tí a tún ní láti tún jẹ́ agbẹnusọ fún yín lórí móhùnmáwòrán yìí tí í ṣe ti oore ọ̀fẹ́ tòní. Bàbá, ẹ gba ọpẹ́ wa o. Ọ̀rọ̀ náà ìyè ni, ẹ̀mí sì ni. A fẹ́ kẹ́ ẹ rán ọ̀rọ̀ yín jáde sí etí àwọn olùgbọ́ kí ó lè ṣe ọkàn wọn ní rere. Lórúkọ Jésù Kristi, Olúwa ẹ ṣe bẹ́ẹ̀. Ní ti Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ tí máa fẹ́ gbógun ti ọ̀rọ̀ yín, Olúwa ẹ pa lẹ́nu mọ́. Ẹ gbàgbára rẹ̀ kẹ́ ẹ sì sọ dẹdun arinlẹ̀. Kí àwọn èèyàn wọ̀nyí kí wọ́n lè jẹ́ alábàápín nínú ìbùkún ọ̀rọ̀ yìí. Ìránṣẹ́ yín ọgbọ́n látòkè, Olúwa ẹ bá mi fi fún un. Ògo ni fún orúkọ yín o. Bí mo bá ti ń lanu, ayérayé wa bá mi kún un. Kọ́rọ̀ náà máa jáde tàṣẹ tàṣẹ ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Bíbélì kíkà wa fún oore ọ̀fẹ́ tí òní la ó rí nínú ìwé orin Dáfídì orí 7:30 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 13. Orin Dáfídì orí 7:30 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 13. Ó ní nígbà tí ó wí pé ẹ máa wá ojú mi, ọkàn mi wí fún ọ pé ojú rẹ Olúwa lè mi ó máa wà. Má ṣe pa ojú rẹ mọ́ kúrò lọ́dọ̀ mi. Má ṣe fi ìbínú sá ìránṣẹ́ rẹ tì. Ìwọ ni ó ti ń ṣe ìrànlọ́wọ́ mi. Má fi mí sílẹ̀, bẹ́ẹ̀ ni kí o má sì kọ̀ mí. Ọlọ́run ìgbàlà mi, nígbà tí bàbá àti ìyá bá kọ̀ mí sílẹ̀, nígbà náà ni Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Kọ́ mi lé ọ̀nà rẹ Olúwa, kí o sì tọ́ mi lé ọ̀nà títọ́ nítorí àwọn ọ̀tá mi. Má ṣe fi mí lé ìfẹ́ àwọn ọ̀tá mi lọ́wọ́, nítorí àwọn ẹlẹ́rìí èké dìde sí mi àti irú àwọn tí mí ìmí kà. Ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ alààyè. Ẹ ké hallelujah. Bí a bá kíyèsí àkòrí ọ̀rọ̀ wa ti òwúrọ̀ yìí àti ibi tí a ti mú àwọn ẹsẹ̀ Bíbélì wa nínú orin Dáfídì, a ó mọ̀ wípé lótìtọ́ Ọlọ́run fúnra ara rẹ̀ ó mọ̀ nífẹ̀ẹ́ ènìyàn lọ́pọ̀lọpọ̀ o. Abájọ nígbà tó fẹ́ dá ohun gbogbo tó dá, ó kọ́kọ́ parí gbogbo iṣẹ́ tí ń bẹ lórí òkè pé alààyè náà. Ó wá wò ó wípé ta lòun fi ṣe alákòóso. Bíbélì sọ pé ó ní ẹ wá, jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa, ẹni tí yóò jọba yẹn lórí gbogbo ohun tí òun dá yìí, tí ó wà lábẹ́ òun gẹ́gẹ́ bí Ọlọ́run láti máa gba ìtọ́ni. Níbí yìí a wá kíyèsí ni wípé ọ̀rọ̀ kan máa ń jáde tí àwọn ènìyàn máa ń sọ. Mo fẹ́ ká kàn mú ọgbọ́n kan jáde níbẹ̀ ni. Wọ́n máa ń sọ nínú àṣàrò wọn, wọ́n ní afinimọ̀nà òun ni Ọlọ́run. Tá a bá sì kíyèsí dáadáa, lóòótọ́ ẹnikẹ́ni tí ó bá fi Ọlọ́run ṣe olùtọ́ rẹ̀ nínú ohun gbogbo, irú ọkàn bẹ́ẹ̀ dàbí afọ́jú tí ń rìn nínú aginjù ayé. Òpin irú ìrìn àjò bẹ́ẹ̀ ìparun ni. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, a ò ní parun. Tí a bá wá wo ẹsẹ̀ wúrà yẹn dáadáa tó sọ wípé ìpè sí iwájú rẹ̀, ẹ jẹ́ ká lọ sínú àwọn ẹsẹ̀ Bíbélì yẹn ká lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn dáadáa. Ó ní nígbà tí ó wípé ẹ máa wá ojú mi, ọkàn mi wí fún ọ pé ojú rẹ Olúwa lé èmi ó máa wá.
ohun tí ń bẹ nínú ọkàn Ọlọ́run lójoojúmọ́ náà ni ó ti fi sí ìṣe nínú ọgbà Édẹ́nì nígbà tó jẹ́ pé ní ìrọ̀lẹ́ ọjọ́ ní máa lọ bá Ádámù níbẹ̀ wọ́n á jọ máa dọ̀wẹ́kẹ̀ wọ́n á jọ máa sọ̀rọ̀ á bá Ádámù sọ̀rọ̀ Ádámù náà bá sọ Ádámù mọ̀rú ẹ̀ ọmọ àwòrán rẹ̀ so òun náà sì jẹ́ kọjá ààyè rẹ̀ gbogbo tí Ọlọ́run bá ń fẹ́ òun náà ní máa ṣe ìmú inú Ọlọ́run dún ayọ̀ Ọlọ́run kún láti ìgbà tí Ádámù sì ti ṣe lè jẹ́ mọ̀ wípé kò sí ohun àbàwọ́n kan tó ṣẹlẹ̀ àbí tó ru Ọlọ́run nínú ṣùgbọ́n ní kété tí ẹlòmíràn tún wá lẹ́yìn Ọlọ́run tí ìyàwó Ádámù tí í ṣe Éfà tó ti gbọ́ sí lẹ́nu tó sì ṣe ìlòdì sí òfin tí Ọlọ́run ti sọ wípé wọn ò gbọdọ̀ ré kọjá tó sì fi lọ́kọ rẹ̀ gbà láì béèrè lọ́wọ́ Ọlọ́run látìgbà náà ni àwọn èèyàn wọ̀nyí ìpè tí Ọlọ́run ń pè wọ́n lójoojúmọ́ tí wọ́n fi ń wá síwájú rẹ̀ ni ìpè náà ti mẹ́hẹ ìyẹn ni pé Ọlọ́run padà lẹ́yìn wọn àdúrà mi ni pé ìwọ olùgbọ́ yìí Ọlọ́run ò ní padà lẹ́yìn rẹ̀ bí Ọlọ́run bá ń pe ènìyàn ó ń fi ìfẹ́ inú rẹ̀ hàn ni níbi tí mo kà lẹ́sẹ̀ kẹjọ yẹn ó ní nígbà tí Ọlọ́run fúnra ẹ̀ wípé ẹ máa wá ojú mi ọkàn mi wí fún ìwọ Olúwa pé ojú rẹ lèmi ó máa wá ẹ máa wá ojú mi kí ni ìdí tá a fi ní láti máa wá ojú Olúwa kí ni ìdí tí Ọlọ́run fi gbọ́dọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wa kí ni ìdí tá a gbọ́dọ̀ fi gbà láàyè láti máa tọ́ wa ìdí ni wípé òun ló mọ ohun gbogbo ó rí ohun gbogbo ó sì lè so ohun gbogbo Sátánì ẹni ẹ̀tàn nì tí ń halẹ̀ tí ń bú bíi kìnìún yẹn kò ní ráàyè lọ́dọ̀ wa nítorí pé gbogbo ọ̀nà àrékérekè rẹ̀ kedere lọ́hàn síwájú Ọlọ́run kò sí ọ̀nà tó lè gbà láti dán wa wò tàbí láti mú wa ṣìnà tàbí kọsẹ̀ tí Ọlọ́run kò ní sọ fún wa tá a bá jẹ́ ènìyàn tirẹ̀ ìdí tá a fi láti máa wá ojú rẹ̀ nìyẹn Bíbélì ní àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn ènìyàn tirẹ̀ ìyẹn ni pé ẹni tó bá ń wá ojú Ọlọ́run kò sí ohun kan tó fẹ́ ṣẹlẹ̀ tí Ọlọ́run ò ní máa fi hàn án ẹsẹ̀ 9 ó ní má ṣe pa ojú rẹ mọ́ kúrò lọ́dọ̀ mi má ṣe fi ìbínú sá ìránṣẹ́ rẹ tì ẹkẹ́ hallelujah o bí ènìyàn bá ń wá ojú Ọlọ́run Ọlọ́run ò ní pa ojú rẹ̀ mọ́ kúrò Bíbélì ní pé ẹni tó ń pa Ísírẹ́lì mọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tògbé Ọlọ́run ò ní pa ojú rẹ̀ mọ́ ó ti mọ̀ pé láàrin ìṣẹ́jú àkàn tó ń bá pa ojú rẹ̀ mọ́ kúrò lára ẹni tí í ṣe tiẹ̀ Sátánì irú ọkàn bẹ́ẹ̀ á ṣe báṣabàṣa á fẹ́ mú ète ìpinnu májẹ̀mú ibi rẹ̀ á fẹ́ mú ṣe lórí ìdí náà nìyẹn tọ́lọ́run ò fi ní pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa tá a bá jẹ́ ènìyàn Ọlọ́run rí ọ gẹ́gẹ́ bí àwòrán rẹ̀ ó rí ọ gẹ́gẹ́ bí ẹ̀dá ọwọ́ rẹ̀ ó rí ọ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ tó dá láwòrán ara rẹ̀ kò wá nífẹ̀ẹ́ kí ohunkóhun kó ṣe ọ́ ibì kan kò nífẹ̀ẹ́ kó kọlù ọ́ níbí yìí Bíbélì tẹ̀síwájú ní abala bí yẹn ó ní má ṣe fi ìbínú sá ìránṣẹ́ rẹ tì ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé béèyàn bá wá ojú Olúwa tí ó bá fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ Ọlọ́run á padà lẹ́yìn níjọ́ tí Ádámù kọsẹ̀ náà ni Ọlọ́run padà lẹ́yìn rẹ̀ bí ènìyàn bá ti lè gbójú kúrò lára Ọlọ́run náà gbójú kúrò lára rẹ̀ Bíbélì tiẹ̀ sọ kankan nínú ìwé òwe ó ní àwọn tó fẹ́ mi ni mo fẹ́ àwọn tó bá wá mi ní kùtù ó ní wọ́n ò rí mi bí a bá ń wá Ọlọ́run tó bá ń pè wá tí a bá ń dá lóhùn ó ní nǹkan kan lọ́kàn tó fẹ́ sọ ni ó ní nǹkan kan lọ́kàn tó fẹ́ dá lára ni ó ní ète pàtàkì kan fún ìgbé ayé wa ni nígbà tá a bá wá gbóhùn rẹ̀ ká má ṣe ṣe àyà wa le ó ní bá ṣe fi ìbínú sá ìránṣẹ́ rẹ̀ tì bí ènìyàn bá tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ Ọlọ́run á ṣàtì bí ènìyàn bá ń gbé ìgbé ayé àìwà bí Ọlọ́run á padà lẹ́yìn rẹ̀ ní kíákíá ní Sátánì ó gbàjọba ní kíákíá ní ó fẹ̀mí rẹ̀ ṣòfò tó bá jẹ́ pé àkókò kúkúrú iná lórí gbà lọ́dọ̀ irú ọkàn bẹ́ẹ̀ Ọlọ́run ó lè parú ọkàn bẹ́ẹ̀ tì tọ́lọ́run bá dẹ̀ ti parú ọkàn bẹ́ẹ̀ tì ó túmọ̀ sí pé arú nínú nìyẹn abí nínú nìyẹn á wá sá wa tì àdúrà mi ni pé Ọlọ́run ò ní sá ìwọ olùgbọ́ yìí kò ní sá ọ tì ọ wá ní ìwọ bí ó ti ń ṣe ìrànlọ́wọ́ mi má fi mí sílẹ̀ bẹ́ẹ̀ ni kí o má ṣe kọ̀ mí Ọlọ́run ìgbàlà mi Ọlọ́run kì í kọ̀ àwọn ẹni tiẹ̀ sílẹ̀ nítorí pé nígbà gbogbo ni ó jẹ́ ìrànlọ́wọ́ fún kò ní padà lẹ́yìn rẹ̀ bá a bá ti fẹ́ lẹ́ran ara ṣègbẹ́kẹ̀lé wa tó jẹ́ pé Ọlọ́run la sinmi lé tá a sì gbàgbọ́ kó lè gbà wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ti wí ẹ ó rí i pé a ò ní ohunkóhun láti máa bẹ̀rù mọ́ ó ní nígbà tí bàbá àti ìyá mi bá kọ̀ mí sílẹ̀ nígbà náà ni Olúwa yóò tẹ́wọ́ gbà mí àwọn àkókò kan wà tó jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé níbi tí bàbá àti ìyá wa wà a jìnnà síbẹ̀ pátápátá yóò dàbí ìgbà tó jẹ́ pé àfojú rí wọn mọ́
yóò dàbí ìgbà tí wọ́n kọ̀ wá sílẹ̀. Ṣùgbọ́n àwọn kan tó wà tó jẹ́ pé ohun tí à ń bá ṣe tí ó bá tí àwọn òbí wa lọ́rùn, ẹ rí i pé inú wọn ò ní dùn. Ọmọ tá a bá sì ń kì nílọ̀ láti gbégbésẹ̀ lórí nǹkan tó dára tó jẹ́ pé ìṣelòdì ló ń ṣe lórí ọ̀rọ̀ yẹn, ẹ rí i pé inú bàbá yẹn ò ní dùn. Bàbá ó lè gbójú kúrò lára rẹ̀, á bínú sí i, á lè sọ fún pé mi ò tiẹ̀ fẹ́ rí ọmọ, mo kọ̀ ọ́ lọ́mọ. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tó bá jẹ́ pé nípa ti Ọlọ́run ni, kò sí ìgbàkúgbà tá a wá sọ́dọ̀ bàbá yìí tá a bá ti ríra wa gẹ́gẹ́ bí ẹni tí ò pé, ẹni tí ò yẹ, tá a kú fún nípasẹ̀ ọmọ rẹ̀ Jésù Kristi, tá a sì wá pinnu lọ́kàn wa wípé ohun tá à ń fi mú inú rẹ̀ mú bínú yẹn a ṣetán láti kọ̀ sílẹ̀. Bàbá yìí ó tún tẹ́wọ́ gbà wá. Aláàánú ni, olóore ọ̀fẹ́ ni, ọkàn rẹ̀ ó tẹ́, oníyọ́nú ni, funfun gbòó ni, ohun ò dàbí ènìyàn tó yẹ pé tá a bá ṣẹ̀ wọ́n lè kọ̀ wá títí lá. Bí bàbá àti ìyá bá tẹ̀ wá kọ̀ wá sílẹ̀, tó bá yẹ pé nípasẹ̀ ìgbàlà nínú Kristi ni, Bíbélì sọ fún wa wípé Ọlọ́run yóò tẹ́wọ́ gbà wá nígbà tí ó bá sí agbára mọ́ fún òbí láti ràn wá lọ́wọ́, tí ó bá sí agbára mọ́ fún ìyá láti ràn wá lọ́wọ́. Àwa gẹ́gẹ́ bí ọmọ ká sátọ̀ lọ Ọlọ́run lọ. Ẹ wá gbọ́ ẹsẹ̀ 11, ó ní kọ́ mi ní ọ̀nà rẹ. Mo fẹ́ kẹ́ ẹ di àárín yẹn mú dáadáa. Kọ́ mi ní ọ̀nà rẹ. Jésù fúnra rẹ̀ sọ pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ Ọlọ́run bí kò ṣe nípasẹ̀ òun. Ẹnikẹ́ni tí ó bá ṣetán láti gbọ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí olórin yìí, ó ní láti wá Jésù láwárí, nítorí pé òun ni ọ̀nà, òun ló lè tọ́ wa, òun ló lè kọ́ wa. Bíbélì sọ nínú ìwé Tímótì, ó ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí, ó wà fún ìkọ́ni, ìtọ́ni, ìgbaniníyànjú àti ìbániwí. Bí a bá lè wá Jésù Kristi kan, òun ni ọ̀rọ̀ Ọlọ́run, òun ni ọ̀nà. Tá a bá wá ń béèrè nípasẹ̀ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí olórin ti sọ pé kọ́ mi ní ọ̀nà rẹ, Olúwa, kí o sì tọ́ mi ní ọ̀nà ìtítọ́, nítorí àwọn ọ̀tá mi Sátánì ń bú kiri, ó ń bú bí kìnìún. Bíbélì sọ pé ó ń wá ẹni tí ó pajẹ. Tá ò bá ní bọ́ sọ́wọ́ Sátánì ní ìyókù ọdún yìí, tá a bá ń fẹ́ ìtọ́ni Ọlọ́run ní ìyókù ọdún yìí, a gbọ́dọ̀ kíyèsára pé Ọlọ́run olùpè kò lè pè wá lásán. Ó ní ìdí tó ń fi pè wá. Ó ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tá a di ẹrù wúwo lórí. Ó ní èmi yóò fi ìsinmi fún ọkàn yín. Ọ̀dọ̀ Ọlọ́run òun náà ni ìsinmi wà. Ọ̀dọ̀ Ọlọ́run òun náà ni ayọ̀ wà. Ọ̀dọ̀ Ọlọ́run òun ni àṣeyọrí wà. Nípasẹ̀ tani? Nípasẹ̀ Jésù Kristi. Kí wá ni ìwé mímọ́ sọ nínú ìwé Ìfihàn orí 3 ẹsẹ̀ 20? Ẹgbọ́n tí Bíbélì wí bí. Ó ní kíyèsí, mo dúró ní ẹnu ọ̀nà ilẹ̀kùn, mo sì ń kẹ́kùn. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣí ilẹ̀kùn, èmi ó sì wọlé tọ̀ ọ́, èmi ó sì máa bá a jẹun àti òun pẹ̀lú mi. Eléyìí ni ìpè Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí, máa gbé orúkọ mímọ́ yín ga fún ìpè òwúrọ̀ yìí, pé gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ ìpè yín tó sì dáhùn sí ìpè náà, ara àánú gbà. Ẹlẹ́ ò máa bá jẹ, ẹ máa bá mu. Ó túmọ̀ sí pé kò ní lè dáhùn kó ń ṣe láìsí pé ẹ̀yin lẹ̀ ń tọ́. Eléyìí ni ìpè tó dájú. Bàbá, ǹjẹ́ bí ẹ ṣe ń pe àwọn èèyàn wọ̀nyí láti fi ọkàn wọn fún yín lórúkọ Jésù, ẹ̀mí mímọ́, oore ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀, Ọlọ́run bá mi fi fún wọn o. Má jẹ́ kí wọ́n gbọ́ ìpè náà lásán, jẹ́ kí wọ́n lè yọ̀ǹda ayé wọn pátápátá fún ọmọ rẹ Jésù Kristi, kí o lè máa bá wa gbé títí láé. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, ẹ ní gbọ́rọ̀ náà lásán. Jésù Olúwa wa, àmín.